ẹ̀yin tẹ́ ẹ̀ mọ fídíò nǹkan wọ́n ń kó mọ ẹ fídíò ẹ̀ wọ́n ń sílé ẹ fídíò ẹ̀ kẹ́ ẹ mọ jù sí Facebook wọ́n ń ṣe wòlímọ̀ ọkọ ìyàwó wé láwà ní ẹ fídíò rẹ̀ mọ àmọ́ wọ́n ń yọ lágbájá lábẹ́ ọkọ̀ báyìí ẹ má fídíò wọn ni ẹ má máa jù sí íńtánẹ́ẹ̀tì mọ́. Aina likamalu abibullah. ẹ dàpọ̀ wọ́n ń yọ̀yàn nú omi ẹ̀ sì wọ́n ń sọ bí wọ́n ti ń gbé wọ́n bọ̀ bí wọ́n ti ń fà wọ́n bọ̀ nú omi. Aina la agbaye. ẹ wá yìí sórí Facebook kí lè rí ire tọ́wọ́ wà níbí yìí. Allah idhu himami. òun ni wọ́n ń gbé lọ yìí o pẹ̀lú ambulance ẹ lè yà yìí àmọ́ ẹ̀ wọ́n ń yọ̀yàn nú kànga la ilaha illallah. ẹ̀tún fídíò yìí náà ẹlòmíì náà wọ́n yọ nù kànga ẹ̀ ń fídíò kí ni bó ti ṣe rí náà ẹ̀ wá gbé sórí ayé bẹ́ẹ̀ ṣe wá kọ́ lérò abẹ́ bò láṣìírí ọlọ́sìn ní abàṣírí ara wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ yarú nǹkan bá ní ẹ̀ dákun ẹ̀ mọ tẹ́ ẹ̀ mọ yà ọlọ́run jọ da fún yín ẹ̀ dákun ọkọ ìyàwó ní kéwú wájú bàbá wa ìmọ̀mú àgbà yìí ẹ gbé sórí fídíò kan mọ kó wà fáírà gbogbo ẹ̀ àmọ́rù yìí tó ṣẹlẹ̀ yìí ẹ má mọ yarú ẹ̀ mọ́ kò dáa rárá ọlọ́wọ́ tọ gbogbo wa sọ́nà. afáwẹ̀ wa islam ẹ sálámù sílé. mo ti sa náà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó wà fáwọn àgbàlẹ́gbọ́n ni Sheikh Ibrahim Hanbali al-Imam Guniya apana kasegi ẹwà islam ó wà fáwọn àgbàlẹ́gbọ́n ni afáwa akọ ara fẹ́ra kù nínú àwọn tá a jọjọ mọ kí wọ́n kan lọ nínú àwọn tá a jọ síwáàsí ọ̀kan lọ afáwẹ̀ wa islam níjọ́ tèmi pẹ̀lú yín. àmọ́ ayyayomi minaliyaomi afir ayyayomi ya minaliyaomi akhir tọ́ èwo ni ó jẹjọ́ tí ó jẹjọ́ kan yín wá tá a mọ̀ wàbí ayélujáde yòókè bá lóru yìí. wàbí ayélujáde yòókè bá lóru kaburi. nbola lọ ta ni dé mọ́ àbábọ̀ tó lọ́jọ́ ni wọ́n kọ́ dàbọ̀ òun náà kọ́ dàbọ̀ ìkọ́lá bóyá tó ṣètò kalẹ̀ báwọn èyí tàbá dé àyẹ̀sẹ̀ wa lọ èyí tó ń lọ ẹ̀rìn ilé àwọn ẹ̀rìn ilé tó ń pè é lọ. Layta shi'ri fa innani lastu adri. farabalẹ̀ layta shi'ri innani lastu adri. Layta shi'ri innani lastu adri. أي يوم يكون آخر أمري وبأي البلاد يكبد روحي وبأي البلاد يكبد روحي أتو يامينة لا إله إلا الله وتفر ما كبروني أتوما كوا دافا وجلوني يخفض ولا تقول لهم تيتوا أفا يوازنا بولو تيتوا تاما man kankan pare ẹnì kankan man kankan para rẹ̀ ẹ jẹ́ àtúnwá fi kún tá a bá sì mọ̀ kí la lè ṣe sí. kí la lè ṣe sí kí la lè ṣe sí. sí ta lè ṣe sí. ẹni kọ́ lọ́n bá àfa àbò tó ṣe kọ́sá àrùjọ kan wájú ọlọ́run. alhamdulilayi. ọlọ́run bá àfa ṣe kọ́sá àrùjọ kankan wájú ọlọ́run máa kó dé máa kọjá lọ. ọ̀pọ̀lọpọ̀ ohun tóun náà fi ṣe wá sí lọ́sẹ̀lẹ̀ sí. pátápátá. ọ̀rọ̀ wa lónìí yóò wá dá lórí dua li Sheikh Abdul Ganiyu Aboto ibi tí tọ̀rí kù sàádà ń lọ lónìí nìyẹn. Allahu huwa man tafarrada fil baqa'i ọlọ́run nìkan lọ́ba tó jẹ́ pé òun nìkan ni àṣọ nípa ṣíṣẹ́kù kò sólú ẹ̀ gbogbo wọ́n tán wa li kulli sa'in ghaya gbogbo ẹ̀ tí ń lọ tí ń bọ̀ ìyẹn wọ mọ́tò ìyẹn ó rìn ọ̀bọ̀ bàálù gáàyà yóò dùn oúnjẹ kan wa ghayatu kulli sa'i al-mautu gbogbo 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 ẹ tí ń lọ tí ń bọ̀ tí ń fò tí ń rìn òun náà ní kú. wa li kulli hayyin qutu gbogbo tí ń jálá yìí yáyá tí ń mí lókè tí ń mí lọlẹ̀ inú wọn ló ń jẹ tá a jẹ ẹ bá ń ramọ̀lá ẹ bá ń gúnyán ẹ bá ń tẹ̀bà ẹ bá ń ṣe ráìsì àfàwẹ̀ wa islam wa qutul mawti el insanu. Allahu akbar. oúnjẹ kú òun náà làwọn tá a jókòó yìí. بناء للخراب وجمع مال ليفنى والتوالد للممات ẹ máa kọ́lé ẹ̀ ń kọ́ náà lilkharabi kó lè dahoro ni 100 ilé lọ́kọ́ 30 ilé lóní
alájà kínní ni ó tún lọ underground ìwọ tó ń kájú ní underground tó tún lọ ṣe sílé rẹ ọ̀ ń lọ underground tẹ́tẹ́lẹ̀ underground tí ń bẹnu lé rẹ ìwọ òun ṣe wà ní fún ara rẹ ni ọ̀ padà dé lọ underground àṣẹ ẹ máa kọ́lé ẹ máa kọ́ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ bẹ́ẹ̀ ti ń kọ́ ni lil harabin kó lè dahoro ni ẹ máa wá kówó jọ bẹ́ẹ̀ tí ń kówó jọ ní líẹ̀fù náà kó lè bá a tán ní ẹ̀rí wọ́tà wá lòdó lẹ́lẹ̀ màmá tí líẹ̀fù náà wọ́tà wá